Ọmọ ìgẹ́ta sí bí yo ẹ̀yin tèmi, welcome to Tatafo Naija Yoruba where gist no dey hide. If e dey hot, you know say we dey bring am here. And today na one kind ogbonge matter I carry come again o. Oya make you sit down jejely to enjoy am. Okay, if this one na first time wey you dey come to this channel, abeg make you dey click on subscribe button and don't forget to drop your comment for this matter. Lóòótọ́ lọ̀rọ̀ Yorùbá tó ní àjùmọ̀bí kan tàánú ẹni Ọlọ́run bá rán sí ni gan ló ń ṣe ni lóore. Wọ́n bí mi lé ẹ òun yọ̀ ṣé mo ti nífẹ̀ẹ́ ná. Ẹ rí ọ̀rẹ́ jẹ̀lọ́sí alára gbígbóná ọ̀rẹ́ tó fi torí wípé ọ̀rẹ́ ìkejì ẹ̀ ó ń rí ṣe ó ń rówó ju òun lọ ó sì pàdánù kó bá lè gba owó ọwọ́ ẹ̀. Ẹ rí pé ilé ayé ó ti wá fẹ́lẹ́ gan-an bí aṣọ òbora. Ẹ dákun gbogbo ibi tá a bá ń lọ lọ́wọ́ yìí ni ẹja máa sọ fún yàn wípé mò ń lọ sọ́dọ̀ lágbájá o, mò ń lọ sọ́dọ̀ kàmẹ̀dù torí pé gbogbo ẹ̀ ó ti wá lùjára pátápátá. Kò sẹ́ni tá a lè gbọ́kànlé mọ́. Ẹ gbọ́ wìnrìnwìnrìn nínú fídíò yìí bí ọ̀rẹ́ yìí bó ti ṣekú pa ọ̀rẹ́ ẹ̀ ní fọ̀nà-ń-fọ̀nṣu nítorí pé ìyẹn ń rí ṣe ó dẹ̀ ń lówó lọ́wọ́ jù lọ. Ẹ jẹ́ àjọgbọ́, ẹ wá máa gbàgbé ẹ máa drop comment yín sábẹ́ comment section fídíò yìí. Kí lẹ rí sí arákùnrin olójú ṣòǹdòṣòǹdò yìí tó pa ọ̀rẹ́ ẹ̀ dànù ní fọ̀nà-ń-fọ̀nṣu? Ẹ máa drop ẹ̀ sábẹ́ comment section fídíò yẹn. Ó yá ẹ jẹ́ ká jọ gbọ́dún ẹ̀ dáadáa. Every time tí Wàsíù bá ti rí mi ló máa sọ fún mi pé òun jẹ́wọ́ owó yahoo òun jẹ́wọ́ yahoo. So ó dẹ̀ ń gbogbo nǹkan tó ń fi ṣe ó tún máa ń bí ẹ̀gbọ́n kan bí kò mọ sáà fi ṣe nǹkan kó máa tó wá bá mi kó dédé dá mi dúró tí bá ń sọ̀kadà lọ kó dédé dá mi dúró pé sọ fún mi pé òun kò sí nǹkan báyìí òun fi ń ṣe sí ṣọ́ọ̀bù bóyá òun fi ń rajà òun fi ń ra aṣọ òun fi ń ra màṣí òun fi ń ra fóònù. So àwọn nǹkan yẹn ó wá jẹ́ ẹ̀dùn ọkàn fún mi pé tí ó yẹ pé àjọ ń torí bí náà máa ń tẹkúnlẹ̀ ọ̀kan pé kìíní pé olúwa ìlú náà. ìwọ tí jẹ́wọ́ rí ní yahoo. ṣé yahoo mi ò jẹ́wọ́ tèmi. tó máa bọ́ rẹ̀ lọ. So ìkan tó wá ṣẹlẹ̀ ni pé anytime tó bá láti rí náà máa dá mi dúró mo máa sọ gbogbo ẹ̀ fún mi débi pé ó tún máa rán mi níṣẹ́ pé kó bẹ́yà kó ń fún mi lówó kí n fi máa bóun gẹ́ẹ̀tì àwọn nǹkan kan. ìdí nìyẹn tó fi wá rò pé. So ìdí yẹn wá rò pé bóyá kémi náà gba díẹ̀ nínú òun ọwọ́ rẹ̀ pé kí èmi náà bá gbà mí náà fi lè ra àwọn nǹkan tèmi náà bá fẹ́ rà. ọjọ́ wo wá ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀? tí n bá rántí déètì ọjọ́ Sunday ni ó dàbí pé ọ̀hún 8 náà nítorí ó wá bá mi ó lóun fẹ́ ra ilẹ̀. So nígbòdì sọ fún mi pé òun fẹ́ ra ilẹ̀ ó wá sọ fún mi ní kò sí wàhálà pé mo ní èèyàn tó yẹ pé yóò mú a lọ bí tí a ti lè ra ilẹ̀ torí ó mọ̀ pé mi ò kí ta ilẹ̀ ọwá ló ti gbọ́. ṣó ti pààyàn rí? kí ló wá dé tó fi pa Ayọ̀wẹ̀? Ẹ gbọ́rọ̀ lẹ́nu ọ̀kà ọ̀rẹ́ lẹ́nu ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ó sì ṣe bẹ́ẹ̀ ó pa ọmọ ọlọ́mọ dànù ní fọ̀nà-ń-fọ̀nṣu. Ó dáa ṣe bí torí owó náà ló ṣe pa ṣó ti wá lówó ọ̀hún ṣó ti di mílíọ̀nì ọ̀hún ṣó ti lókìkí ọ̀hún ó yá kó máa náwó ọ̀hún lọ. Ẹ wò ó kò ní jù báyìí lọ. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì Tatafo Naija Yoruba, ẹ má gbàgbé o ẹ máa bá mi kílíkì lórí subscribe button, ẹ like ẹ bá mi drop comment yín kí lẹ rí sí ìṣẹ̀lẹ̀ tó gbẹnu tán tó ṣẹlẹ̀ yìí. Ẹ ṣé o, ó dàbọ̀. ọkàn pé kìíní pé olúwa ìlú náà. ìwọ tí jẹ́wọ́ rí ní yahoo. ṣé yahoo mi ò jẹ́wọ́ tèmi. tó máa bọ́ rẹ̀ lọ. So ìkan tó wá ṣẹlẹ̀ ni pé anytime tó bá láti rí náà máa dá mi dúró mo máa sọ gbogbo ẹ̀ fún mi débi pé ó tún máa rán mi níṣẹ́ pé kó bẹ́yà kó ń fún mi lówó kí n fi máa bóun gẹ́ẹ̀tì àwọn nǹkan kan. ìdí nìyẹn tó fi wá rò pé. So ìdí yẹn wá rò pé bóyá kémi náà gba díẹ̀ nínú òun ọwọ́ rẹ̀ pé kí èmi náà bá gbà mí náà fi lè ra àwọn nǹkan tèmi náà bá fẹ́ rà. ọjọ́ wo wá ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀? tí n bá rántí déètì ọjọ́ Sunday ni ó dàbí pé ọ̀hún 8 náà nítorí ó wá bá mi ó lóun fẹ́ ra ilẹ̀. So nígbòdì sọ fún mi pé òun fẹ́ ra ilẹ̀ ó wá sọ fún mi ní kò sí wàhálà pé mo ní èèyàn tó yẹ pé yóò mú a lọ bí tí a ti lè ra ilẹ̀ torí ó mọ̀ pé mi ò kí ta ilẹ̀ ọwá ló ti gbọ́. ṣó ti pa
pààyàn rí? Kí ló wá dé tó fi pa Ayọ̀ West?